ní kí wọ́n bá ẹ han 99 names of Almighty Allah, wọ́n bá ẹ kọ́ nígbà 99 pẹ̀lú tàdá tó mọ́. Wọ́n bá ẹ han Suratul Waqi'a 99 times náà ni wọ́n á kọ́. Wọ́n bá ẹ han Suratul Izaja, Suratul Nasri 99 times ni wọ́n á kọ́. Wàá wá fọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. La ilaha illallah. Rọra rọ́ sínú kẹ́gì kan kó rọra fi káfírà sí bí 5 litre. Kódà ò lè ṣe sí 25 litre. Máa ṣẹ́ ẹ mu, máa mú pẹ̀lú oyin original oyin ìgàn gidi. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀. Ó fẹ́ máa yí nínú owó, ó fẹ́ máa yí nínú ọlá, ó fẹ́ gbàgbé òṣì nínú ìrìn àjò ayé ẹ̀. Confirm lè ní sọ fún Ọlọ́run bá lágbára, ṣùgbọ́n ò ní gbàgbọ́. Síwájú kó tó ṣiṣẹ́ àdúrà iṣẹ́ ìtọ́ ìgbọ̀rọ̀ bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fún àwọn ọmọ aláìní 0932 98 13 64. Account number fún àwọn ọmọ aláìní 0932 98 13 64. GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Bismillah ta'ala, share program ìkáwọn èèyàn jàǹfààní ẹ̀. Má sálàmù.